Ẹ káàárọ̀ ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri orúgun mẹ́rin àgbáńlá ayé. Mo kí wa ní orúkọ Jésù Kristi olùgbàlà, yóò dára fún wa. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ sì ń wò wá. Ó ní o ṣílẹ̀kùn, òun fẹ́ wọlé. Ṣílẹ̀kùn, mo fẹ́ wọlé. Kò sí ẹnikẹ́ni nínú wa tí ó lè jẹ́ agbani-síṣẹ́ àbí tí ó lè ní mọ̀lẹ́bí tí ó tì í mọ́ ìta, tí ó sì ń kanlẹ̀kùn pé òṣìṣẹ́ mi ṣílẹ̀kùn fún mi. Agbani-síṣẹ́, mi mo gbà ẹ́ síṣẹ́, ṣé ó wà tì mí mọ́ta ni? Tí wàá sì pe gbogbo orúkọ tó mọ̀ tó ń jẹ́, tí ò sì ṣí ilẹ̀kùn, tínú rẹ̀ yóò dùn. Bẹ́ẹ̀ náà ni ọba àwọn ọba náà ń kanlẹ̀kùn ọkàn mi àti ìwọ náà lójoojúmọ́. Ó ní mo fẹ́ bọ́ ọ jẹ, ó ní mo fẹ́ bọ́ ọ mu, mo fẹ́ jí o jẹ́ tèmi, mo fẹ́ máa rìn pẹ̀lú rẹ, kí èmi àti ẹ jọ ní ìbáṣepọ̀ lójoojúmọ́. Ó ń pè ọ́, ó sì ní ṣílẹ̀kùn kí n lè wọlé ní orúkọ Jésù. Ọlọ́run tó dá ayé àtọ̀run á gbé ọ ga torí pé ìwọ ni Ọlọ́run. A sọ wípé o ṣe ìgbà ọpẹ́ wa, gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá. Yà wá sí mọ́, kórè wá sínú bọ́ ẹ̀jẹ̀ rẹ. À ń lọ sínú ọ̀rọ̀ rẹ fún tòní, wá bá a sọ̀rọ̀ fẹ́ràn rẹ yé wa. Jẹ́ kí ó yé wa, kí ó sì sọ wá di ẹni rere níwájú rẹ torí tá a gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ìwé ìfihàn yẹn náà ní orí ìkẹta ẹsẹ̀ 20. Ó sọ wípé kíyèsi, mo dúró ní ẹnu ilẹ̀kùn, mo sì ń kànkùn. Bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó sì ṣí ilẹ̀kùn, èmi ó sì wọlé tọ̀ ọ́ wá, èmi ó sì máa bá a jẹun àti òun pẹ̀lú mi. Praise the Lord. Ọlọ́run alààyè ló ń sọ̀rọ̀ níbí yìí. Mo dúró sẹ́nu ilẹ̀kùn, mo sì ń kànkùn. Ó ń kanlẹ̀kùn ọkàn mi, ó ń kanlẹ̀kùn ọkàn rẹ. Ó fẹ́ bí èmi àti ẹ rìnrìn àjò, ó fẹ́ bí èmi àti ẹ jùwọ̀ pọ̀, ó fẹ́ bí èmi àti ẹ ṣe pọ̀, ó fẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú wa lójoojúmọ́. Ọlọ́run olùfẹ́ mà lọ́lọ́run yìí o. Hallelujah. Ṣùgbọ́n báwo ló ṣe lè ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run yìí? Báwo ló ṣe lè ṣí ilẹ̀kùn ọkàn rẹ sílẹ̀ fún Ọlọ́run yìí? Àkọ́kọ́ náà ni wípé jíjẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà. Tó bá ti jẹ́wọ́ rẹ̀ ní Olúwa àti Olùgbàlà, pèrè pé kó jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún, ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, ẹ̀ṣẹ̀ ìbábá, ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ tó ṣàmọ̀ wípé ẹ̀ṣẹ̀ tó ń ṣe tí ò dára, sọ gbogbo ẹ̀ fún. Ó ṣe tán láti dáríjì ẹ́. Sì béèrè fún oore ọ̀fẹ́ àti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kó kọ gbogbo ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀, kó má tẹ̀ ṣe déédéé ẹ̀ mọ́. Torí pé nípasẹ̀ Jésù Kristi nìkan la fi lè ní baba. Ọlọ́run alààyè ní baba, òun ní baba èmi àti rẹ. Torí pé ìwé Jòhánù sọ fún wa pé Jésù ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tó lè dé ọ̀dọ̀ baba bí kò ṣe nípasẹ̀ mi. Baba bá fẹ́ bá ọ jókòó, baba bá fẹ́ ṣe bí ẹ ṣe pọ̀, ó di dandan kó fẹ́ ọmọ. Torí wípé ẹ̀yin olùgbọ́ mi, kò sí ẹni náà tó lè lóhùn nífẹ̀ẹ́ yín tó ń lóhùn sí kórìíra ọmọ yín. Bí ó bá kórìíra ọmọ yín, kò nífẹ̀ẹ́ yín. Nítorí náà, gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ, yóò sì dára fún ọ. Àmín.